bá a bá dénú ilé balẹ̀ ilé là kọ́ kí onígbà ojúlé. bá a bá dénú ilé ìyàwó ilé là kọ́ kí elégbèje ìgbàkọ̀. ìjà ní mo kí yín tológun mo kí yín tẹ̀ṣọ́ mo kí yín tìrọ̀lẹ́ mo kí yín ti ọmọlúàbí tọmọlúàbí gbogbo ibi tẹ̀sí náà fún láti mọ̀ gbóhùn mi lálẹ́ tòní. ọ̀ọ́dì òdùn bí sílẹ̀ àfihàn náà látún bá yín o. kógó báyìí lòun agógó dùgbẹ̀dùgbẹ̀ báyìí lòun kèrègbè. tẹ́ ẹ bá ti ń gbọ́ tó ti ń dún bá àwọn ẹ ti mọ̀ pé ètò Lágbo Àṣà ló tún ti gbòde. ìjẹ́ ìbà fọlọ́run ọba àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. ọba tó lè so ohun tẹ́nìkan ò lè ṣe kábíyèsí Elédùmarè. ọlọ́run tó pa ẹ̀mí mi sí tó pẹ̀mí ẹ̀yin náà sí tó pẹ̀mí gbogbo wa sí ìwòyí ìjẹ́jọ́ rèé tá à ń dágbére pé òdìjọ́ mẹ́jọ lórí ètò. ọlọ́run tó tún ní kó ṣe sí ká tó jọ pàdé lálẹ́ tòní ọlọ́run àdọ́gbò padà sọ́dọ̀ rẹ o. bá a bá sì bá ọlọ́run tán tá a júbà ọlọ́run tẹ èèyàn náà ní kú. ǹjẹ́ lórúkọ gíwá ìkànnì tá a wà yé èèyàn ọmọọba Adétúnjì jẹjẹ làyégbà tí í ṣe ọ̀gágun pátápátá ìkànnì tá a wà yé ọ̀gá kan sàn bíi 1 million bíi àṣà àṣàntì. lórúkọ Abdulmojid Hashim ọmọ ìyá alákàrà tó sì bẹ́ẹ̀ tó ní ládàá kìnnìún tí í ṣe adarí ẹ̀ka gbogbo tí ní pẹ̀lú owó èèyàn kówó pé nìkànnì Àkòròdé. bẹ́ẹ̀ lórúkọ ọ̀gá tó ń rí sí gbogbo ètò tí ń jáde ní ìkànnì Àkòròdé 98.9 FM ìwó èèyàn ọ̀gágun akọgun Yunus Mr. gbéwọ̀n débẹ̀ mú kí yún. bẹ́ẹ̀ náà lórúkọ adarí ìròyìn níkànnì yìí èèyàn ọ̀dàn Ayọ̀ládì méjì àti gbogbo àwọn òṣìṣẹ́ ní ìkànnì Àkòròdé 98.9 FM ìwó iná mo fi ń kí yín pé ẹ tún káàbọ̀ sórí ètò yín ètò wà fún tọ́lẹ̀ ètò ní Lágbo Àṣà mire dòdò. ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ ẹ fìdílé nǹkan káró sọmọ́dì káró dìwọ́n sọ kídìí sáà mọ́ ti gbófin ni. torí bá tún gbọ́ wọnrin lálẹ́ ètò ní ẹkú tí mo bá ti máa ṣe lórí ètò yìí ẹ tún gbọ́ nǹkan pápá mo pa yan. kí n má wàá dàbí babaláwo tó kiri ẹ̀ mọ́fá. Joseph Àkàndé ọmọ wọn lu àṣà Joseph Àkàndé ló kọ mi ọmọ wọn lu àṣà rèé èmi ọmọ mo dúró ọwọ́ mi ò tó sìn mo bẹ̀rẹ̀ ọwọ́ mi ò tó sìn. àgbà kan ló ní dẹ́gbẹ́bulẹ̀ yẹ́kẹ́ mo dẹ́gbẹ́bulẹ̀ yẹ́kẹ́ tán báyìí ní ṣe bá ń wọ́ sí lójú ló sì ṣe bẹ́ẹ̀ ní bá ń wọ́ sí lẹ́nu. kékeré atari tí ò ṣe fi bọ́jú ọmọ ọ̀dọ̀ àgbàrí akéré finú sọgbọ́n. mọ̀lúbẹ̀rẹ̀ má fọ mọ̀gàmọ̀gà lálẹ́ tòní rere ni ó fọ̀. èmi ọmọ olókùn ẹsẹ̀ òbí ni rèé ká máa wọlé ọlọ́lá kiri ọmọ yóò bí ni ká ṣe bẹ́ẹ̀ kára àsìgbà tèmi ìdílé ọ̀yọ́ ọmọkùn tó sọ̀yọ̀ lérò. pẹ́pẹ́yẹ kì í sùn rárá. ẹ gbọ́ fún gbè lálẹ́ tòní o. bẹ́ẹ̀ kú ṣe mọ̀ pé lórí ètò Lágbo Àṣà àbí tá a ti máa ń yí àṣà wò tá a ti máa ń rán wa létí àwọn àṣà tá a ti ń gbàgbé. àmọ́ bó fẹ́ dọ́jọ́ rọlẹ́. kéku ló gbọ́ kó sọ fún ko kájọ ó gbọ́ kó lọ rò fún òbẹ̀ pa tó ti dé lálẹ́ tòní. gbogbo ẹ̀yin àgbà tí ń bẹ́ẹ̀lẹ̀ yìí o àtìgbà yín o ẹjọ́ tó ju wa sí lálẹ́ tòní. gbogbo àwọn tó ti ń sọ̀rọ̀ kó tó di pa ọmọ kéékèèké náà tó ń sọ táwọn náà sọ lẹ́nu wá sí báyìí o. pẹ́pẹ́yẹ kì í máa kí ń sùn rárá. tá a bá débi iṣẹ́ báyìí ṣiṣẹ́ là á ṣe àgbà ọ̀lẹ́ báyìí náà ni àdébi iṣẹ́ máa ṣe já kánú ètò gan ní sàn-sàn. bẹ́ẹ̀ sì mọ̀ pé lórí ètò Lágbo Àṣà níjẹjọ́ a sọ̀rọ̀ nípa àkíni tá a sì sọ oríṣiríṣi àwọn àkíni nílẹ̀ Yorùbá pàápàá jùlọ bá a ṣe mọ àwọn ìsọ̀rí àwọn pínpín tí kìíní kí sí tó pín sí ẹnu mi àgò níbẹ̀ láti sọ̀rọ̀ nípa bá a ṣe kọ́ bá a ṣe kíjòyè nǹkan kan tó jẹ́ pé ó yàtọ̀ síra wọn tí ó sì yẹ ká máa da gbogbo ẹ̀ lura wọn. àròlé
ẹ káàbọ̀ padà. bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi tún lè lọ́ máa wò mí lójú òpó ìbánidọ́rẹ̀ẹ́ ti Facebook Akórèdé 98.9 FM Ìwó. bí mo ti sọ ní ìjẹ́jọ́ mo sọ fún wa mo ṣèlérí mo ní àṣà ìkíni náà ẹnu mi àgọ́ oríkì ilẹ̀ Yorùbá àṣà tó jẹ́ tó sọ mọ́ toríkì iná la fẹ́ gbéyẹ̀wò lálẹ́ tòní. mo ti sọ mo ní ìjẹ́jọ́ ní tó fa tí kíkí tó fà mo ti sọ pé kíkí iná ló fa kíkì nígbà bá kí ìyàn tán bá tún yàtọ̀ wá kí la tún lè ṣe náà ẹja tó kì í nígbà bá kì tán. àṣà oríkì ilẹ̀ Yorùbá náà la fẹ́ gbéyẹ̀wò lálẹ́ tòní. àwa la làṣà àwa o àwa la làṣà wa àwa la làṣà. oríkì nílẹ̀ Yorùbá tá bá tiẹ̀ ní àwò gan oríkì orí táwọn olóyìnbó ń pè ní head àti kì kéèyàn yin nǹkan to praise oríkì ni kíkì oríkì ká mọ̀ kí orí àmọ́ kí èèyàn bóyá àgbà tí èèyàn ṣe dáadáa káre nǹkan kan bóyá àgbà tí inú ẹnì kò sì dùn ní àbí láti fi wú èèyàn lórí sókè oríkì jẹ́ nǹkan tá ń lò láti fi wú èèyàn lórí láti fi ṣàyàn pé ẹja kìkì kórì rẹ lè bá a wú. gbọ́dọ̀ bàjẹ́ lórí àwa o àwa la làṣà wa àwa la làṣà. ẹ rí i pé tá a bá fẹ́ gbà nǹkan lọ́wọ́ Ọlọ́run àbá fẹ́ gbà nǹkan lọ́wọ́ bàbá wa wọn bá a ṣe máa ń sà wọ́n ẹlòmíì tó bá mọ bí yẹn ṣe máa ń kì yóò tún kì wọ́n pé bóyá tí wọ́n bá ti kì wọ́n ó lè ṣe kinní yìí. oríkì jẹ́ nǹkan tí àwòrán tá ń gbà láti fi yin èèyàn bóyá ó ṣe nǹkan tó dáa ni àbí bóyá ó sì kù díẹ̀ káàtó bóyá ó kùdìẹ̀kudìẹ̀ kan ṣẹlẹ̀ abẹ́ni ọ̀hún inú rí òdùn dáadáa bó wà nípò kan tó lágbára díẹ̀ àwọn bá kì láti lè rú sókè bóyá tí inú rí òdùn dáadáa á kì kórì rẹ̀ lè dùn bóyá tí inú ń bí á kì kórì rẹ̀ lè wálẹ̀ oríkì jẹ́ nǹkan tí ó lágbára gan lẹ̀ Yorùbá tó sì jẹ́ pé kò sí fọ́ rẹ́yìn sẹ́yìn rárá. wá sí nínú àṣà yìí lọ bí wá sí o wá ó gbé àṣà wa lárugẹ. oríṣiríṣi àwọn oríkì ló wà nílẹ̀ Yorùbá kí wọ́n bá ṣe máa dènà pẹ̀lú tó rọ́jò wa ti ń lọ bí a sì ń lọ sílé ló jìn yé àwọn bí à ń yà ló pọ̀ tó sì jẹ́ pé àròjọ mùsùlùkùn rárá bí mo ti sọ lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ sí ń gbọ́ mi tó lè lọ máa wò mí lójú òpó ìbánidọ́rẹ̀ẹ́ ti Facebook Akórèdé rédíò 98.9 FM Ìwó. ẹsìn nìyí láti ẹnu àkàndá ọ̀rọ̀ awékòókò oníjàrá ọmọ okùn ọ̀la ṣẹ̀rú bọ́ba. yóò dáa fún àkàndá akíkanko. ẹsìn ọmọ agúnyàn fodó bami epo jìnnìjìnnì lé ọmọ okùn ọ̀la olókùn ẹsìn Ìbàdàn ọmọ bò olókùn ẹsìn Ọ̀yọ́ jẹ́ ẹni ọba rojú bọ́ba kú ńlá pè lólókùn ẹsìn o èyí tí ọ̀bọ́ba kú ńlá pè lólókùn ẹran ará òde ìsìn òní iyán lórí. ẹ wo bí ṣe ń kì mí orí mi sì ń wú yóò dáa fún ọ. bẹ lọ́nà mẹ́jẹ. oríkì ilẹ̀ Yorùbá nǹkan tó mọ̀ lágbára pọ̀ ni. olókùn ẹsìn tán. àdìtú ni nǹkan tó Ọlọ́run ti dì í bẹ̀ ni Ọlọ́run ló mọ bó ṣe ṣe bẹ́ẹ̀. aráwọ̀ ọmọ ogun. kì í ṣàṣìṣe pọ̀ lọ́n dá wa gẹ́gẹ́ bí Yorùbá kì í sì ṣàṣìṣe pọ̀ ní pé kó wọn fún wa láwọn nǹkan àlùmọ́ọ́nì àwọn nǹkan tó wúri lórí àwọn nǹkan tó bojú rí tó wúrí dáadáa àwọn nǹkan tó ń dùn mọ́ nínú àwọn nǹkan téèyàn fi máa ń yan gàn pé àní mo lè fi yan gàn pé nǹkan báyìí mo jẹ́sẹ̀. ọmọ ogun ó yẹ ẹrú ọgbọ. wo yóò dáa fún ọ torí ọkùnrin ti fẹ́ mọ tún gbé mi lọ bò mí tì ń fẹ́ lọ. kókò lè rí wọn lọ dé mọ́kùn ẹsẹ̀ àfàfàjà là ń fa okùn ọ̀la. bí mo ti sọ torí ìfẹ́ dènà pẹ̀lú ọjọ́ wa ti ń lọ. mọ̀ni lọ́wọ́ ni yóò kù sí. mo ti ṣàlàyé nítorí kì í jẹ́ nílẹ̀ Yorùbá a ní oríṣiríṣi oríkì Ọlọ́run wà pé à ń kí Ọlọ́run ẹ̀rí afẹ́ gbà kan lọ́wọ́ ẹ̀yìn bá fẹ́ kí Ọlọ́run dáadáa ẹlòmíì lè kí Ọlọ́run tó jẹ́ pé. ọmọ okùn ọ̀la ṣẹ̀rú bọ́ba lówó. èyí ò mọ̀ fi àwọn nǹkan tó lọ ń jẹ́ èyí ò fi mọ̀ kí ìwọ rè ìwọ ni múni ọba nílàlejò wa tó nílé máa jẹ ìwọ tó ṣe gbogbo ṣe ó kọ tó ní àjọkí ayé àṣàkí ọ̀run torí pa àmọ́ pé Ọlọ́run rèé ó lè kẹ́ gbogbo wa papọ̀ nígbà bàbá lẹ́yìn bàbá sì dọ̀run àìsàyàn ni ó jẹ́ àwọn nǹkan tá a mọ Ọlọ́run mọ̀ láàfin mọ̀ kì í pé tá a bá ti ń kí o yóò fi lè ṣe nǹkan fún wa. ọmọ òró ìdí ọmọ okùn ọ̀la oníyàwó ń gbéyàwó olókùn ẹsìn. a ní oríkì tá a mọ oríkì orílẹ̀ ń bẹ wódùn ọmọ olókùn. oríṣiríṣi oríkì ní bẹ ọ̀ ẹ má gbàgbé pé oríṣiríṣi oríkì náà la wà. ló dúró ọwọ́ mi ò tó ṣe. oríkì ìdílé ńkọ́
oríkì orílẹ̀ yìí bóyá ní ìjì kan pé orílẹ̀ tí wọ́n bí wọ́n ṣe máa ń kì wọ́n bẹ̀rẹ̀. ìsìn ọ̀tà. oríkì ìdílé àwọn ní ìdílé wọn sọ̀rọ̀ bí wọ́n ṣe máa ń kì wọ́n nu irú àwa ní ìsinyìí olókùn ẹ̀sìn ni wá. pàdé arúgbó. inú mi sì dùn láti máa pera mi lólókùn ẹ̀sìn. bàtí kọ́ ni lọ́rùn. gbogbo ibi tí n bá dé pátá mo ti máa fi yan gàn pé mi lọ́mọ olókùn ẹ̀sìn rèé nílé mọ́lúbẹ̀rin nílùú àṣà. wá bá mi ra iṣẹ́ yóò dáa fún ọ. ṣé máa polówó pé ẹ wá bá mi rà kúnlẹ̀ ká bí mo ti ń polówó àkúnlẹ̀ ká ni wọ́n ń sáré bá mi rà. oríkì akíkanjú ń bẹ èyí tá a mọ̀ kí àwọn tó jẹ́ pé ọjà akíkanjú ńlẹ̀ Yorùbá àwọn tíyẹn ti rò pé wọ́n ti lapa àwọn tó ti forí jágbó forí jájù tẹ́ pé ipa wọn ò lè kò ṣeé kéré mọ́ àwọn tẹ́ pé ipa tán ti kó ńlẹ̀ Yorùbá ò ṣe fojú kéré pé ẹ̀kàn kan sìn kákan sákàn mọ́ wò wọ́n àbí ká fojú rìnà rẹ̀. wà bí òwú ẹni tá a bá ń kìtì. àwọn bíi Ògèdèǹgbé àwọn Kúrúmí àwọn Balógun Òbíkúnlé Ògúnmọ́lá tilẹ̀ wó tó padà lọ Yorùbá gbogbo àwọn wọ̀nyí bíi tí wọ́n já kíkanjú dé wọ́n tún padà ní oríkì tiwọn lọ́tọ̀. ẹ subscribe sí YouTube. bí mo ti sọ lẹ́ẹ̀kan oríkì àwọn ọlọ́pàá àwọn oríṣiríṣi oríkì tó wà náà làwà o. akọmọlédè Yorùbá. bá a ṣe mọ̀ kí àwọn tó rí ṣàdá òrìṣà àwọn tí orí ṣàdá. kí Yorùbá ti. ẹ rí i pé àwọn tó rí bá ṣàdá àwọn baba ńlá wa kan tó ti gbégbèsè ayé rí lẹ́yìn wa tó rí wá sàmọ́dá. láwùjọ àwọn làápè lórí ṣà. oríkì orílẹ̀ yín ẹ wá fẹ́ kí àkàndá ó. àwọn oríkì orúkọ àmútọ̀run wa náà ń bẹ. +1 937. gbogbo àwọn nǹkan wọ̀nyí ló jẹ́ pé oríkì ló wà fún gbogbo nǹkan Yorùbá ní ló lè tò fún gbogbo nǹkan Yorùbá lè tò fún ẹ jẹ́ n fi mọ́ bẹ̀rẹ̀ torí àròjọ mùsùlùkùn rárá lábàlá tí wọ́n á fẹ́ ká gbé yẹ̀wò lórí àwọn ọ̀rọ̀ oríkì yìí nínú ni pé ó ṣàkíyèsí kò fẹ́ẹ̀ sáwọn nǹkan tó wọ́pọ̀ mọ́ láyé àtijọ́ tẹ́yìn bàbá wa tí àwọn ọmọ kékeré yín ta bá ń sunkún àbí ọmọ ń sìn kankan tí ọ̀dà àwọn ìyá wa ń gbà wọ́n bẹ̀rẹ̀ tí nímọ̀ kí káre Àdìsá ọmọ ọlá ọmọ ìbá wẹ̀rẹ̀ bá kú ata làálọ̀ ọmọ dúró mi ò tó sin ọmọ wẹ̀rẹ̀ mo ń gbé àwọn oríkì yẹn wọ̀ náà ọmọ kan fi ń ṣe àpẹẹrẹ ni o. etí ò ní runú ìdájà ń dájà mọ́ dájà nígbà ìjà ìdájà ń dájà báyìí ìmọ̀ dájà ẹni ará ẹni wọ́n bá pàjá. tó ní bá mi ya ìwọ ẹsẹ̀ kan. tó jẹ́ pé nígbà náà lọ́hùn béèyàn bá ń ké ọmọ gbọ́ akọge sóge ẹ̀yin ké ilé baba tó bí yín akọgun ni yín ilé baba yín kìnnìkìnnì kan ni yín ẹ̀yin ọmọ dúdú dúró mi ò tó sin ẹ̀yin ọmọ akéèkúyá ọmọ agúnyàn bá mi kú yọkọ̀tọ̀jọkọ̀tọ̀ ní kan àjìfà ọmọ òun sì dà lè mẹ́kún. agbára ti bẹ nínú oríkì nù. nígbà kan bí àwọn ìyá wa bá ní Joseph bóyá ọ̀rọ̀ bá ṣe kí ni bóyá ti rán èèyàn tó ti wá sú èèyàn tó ti di pé àwọn ti dọmọ ẹ̀ láàmú pọ̀ tí ò sì fẹ́ ṣiṣẹ́ mọ́ Àkàndé pẹ̀lẹ́ àìsè báwọn ìbẹ́yìn lọ́mọ ọ̀la akíkanjú nílé bàbá tó bí yín lọ́mọ kíníkíní kan ó sì bẹ̀rẹ̀ tí ní mọ́ kíyàn tó yẹ pé nǹkan tó náà fẹ́ ṣe nǹkan ó sì padà lọ sí ẹ wo àwọn agbára tí ń bẹ nínú oríkì. ẹni ṣẹlẹ̀ àpèsè àdìo mi bẹ nílẹ̀ ẹbí kan máa ń bá mi tọ́jú rẹ̀. yóò dáa fún àjọbí ìwé. bẹ́ẹ̀ni koro olùkó ń kọ́. ọjọ́ ní sin lébi àná ọ̀rọ̀ sì pọ̀ náà mi tí mo fẹ́ sọ. máa kábí sọ̀rọ̀ ẹ̀yin lọ́mọ ìwọ tí onídẹ̀rẹ́ pé tẹnu rẹ̀ kápò onídẹ̀rẹ́ ò jẹ́ kí n mọ kí n kó gbé gbà lọ ọmọ mo dúpọ̀ àgbẹ̀ ni wọ́n mọ bá ìyá mu àgbẹ̀ ni wọ́n mọ ló láti. ó sinmi náà nùkú tá a bá wá ayé òsìn yìí ẹ bá bí ọmọ mi léèrè pé wá koríkì ilé yín gan fún mi. yóò mọ wò ni kò mọ́. bàbá tó bí wọn lọ́mọ àgbẹ̀ ọmọ mo ló láti. ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ rí àfi ń sayọ̀ ẹ̀yìn àgbà ń lè yin mọ̀mọ́ jù ó bàjẹ́. ẹnu abẹ jẹjẹ kí ọmọ ló láti ibù fẹ́ ti mọ̀ èrò jẹ ní àgbẹ̀ bọ́ọ̀ bá ti lódò ọba kọ́ dúró ojú oró wọn ìjẹsẹ̀ ẹ̀yẹ tó mi nínú ilé wọn ìrọ̀ pẹ́rẹ́ ò jẹ́ kó mi. àmọ́ forí kì í yíyan tó jẹ́ pé owó tó ń bẹ lọ́wọ́ rẹ̀ gan bọ́ọ̀ bá kè sára tó fi ní ìtọ̀ yẹ kọ́ náà nà. sàmé gègé wo. forí kì í máa wù yàn sẹ́ni yóò máa wú ọ sókè yìí tó fẹsẹ̀ kó ṣe. wálé òkun ni wọ́n tọ́ lọ́wọ́ ọba jágbánigbá ni wọ́n mú lè lórí òun àlejò abẹ. olúwa ló wá dé tó wá jẹ́ pé ní ìsìn tá a bá fẹ́ ran ọmọ lẹ́kún àwọn ìyàwó òde òní tó wá jẹ́ pé àwọn pọ́ngilá àwọn ẹlẹ́rùn dòdò lókùn tí wọ́n fi ran rẹ̀ mọ́ lẹ́kún. gbẹ̀gẹ̀dẹ̀ la bí a bẹ̀ bọ́. bóyá ọmọ ọdún mi ṣe mọ mo sì mọ̀ pé ìgbà tá a bá ń kéèké sọ pé wọ́n mọ̀ ra nǹkan fún irọ́ o ó kì ni wọ́n mọ̀ kì ọ́ wọ́n kì í mọ̀ àìkínlé kínní pẹ̀lẹ́ ọmọ akéèkúyá pẹ̀lẹ́ kọ́jà yóò yà gan ni kó jẹ́ pé kì í ṣe ìyá tó bí ọ
bọ́ bá rí pé òun ké kí ló dé òun ké Àkànjí mọ́ kì í mọ̀ akọ́gé sóge ọkùnrin ní ọmọ pé akíkanjú ní ilé baba tó bí ọlọ́mọ ni ìwọ ọmọ pé bí wọ́n ṣe máa kíyàn nù lé baba. dákúdákú àgbẹ̀mọ̀ dákúdákú ọmọ dádọ̀dádọ̀. kí wàá ló dé ní tí mo fẹ́ kẹ́yìn àgbọ̀ bá wa dá sí lálẹ́ tòní pé kí ló dé táwọn nǹkan yóò fi wá sí mọ́ ló wá jẹ́ pé pọ́n gíla àwọn nǹkan kan ló wá kù tán lò ní ìsìn 07073734484. ẹgbẹ́ mo ti dá àdọ̀dọ̀ mi jẹ́ ìwọ ọmọ olùkọ́ bá a ti jẹ́. hello ẹ̀ka alẹ́ kí ló kọ́ yín bolẹ̀ tí ń pè. ẹ̀ka alẹ́ kí ló kọ́ yín bolẹ̀ tí ń pè. ìyá tí báyọ̀ lórúkọ tèmi. bá mi. ẹ pẹ̀lẹ́. àbọ̀ nìtàn lórí rẹ̀. ẹ rí nǹkan ti bàjẹ́ lójú àmì. wọ́n ní tẹ́ bá fẹ́ pa ẹ̀yà kan run ẹ kọ́kọ́ gba èdè àti àṣà rẹ̀. ẹ kọ́kọ́ gba èdè àti àṣà rẹ̀. wọ́n ń pe àwọn kan ní Negro ní Amẹ́ríkà wọn ò já mọ́ nǹkan dàrọ́ yìí torí wọn ò ní èdè kankan ju èdè Gẹ̀ẹ́sì wọn ò ní èdè kankan ju èdè òyìnbó lọ wọn ò ní èdè wọn wọ́n sì kó ọmọ ní Áfíríkà wọ́n kó ní Malawi wọ́n kó ní Zimbabwe wọ́n kó ní Nàìjíríà àwọn ní Negro ní Amẹ́ríkà àwọn ẹrú jọ yẹn ṣùgbọ́n wọn ò ní èdè kankan wọn ò sì ní àṣà ó dàbí igi tí ó sọ wípé òun ò ní gbòǹgbò náà ó ń ṣẹlẹ̀ pọ̀ akànwí ni ẹ wò ọlọ́run rà lọ wọ́n kàn lè gba nǹkan kan wá mọ̀ràn ní pé àwa tá a bá máa gbà tá a bá máa ìdí ẹjẹ́ á máa fi kọ́ àwọn ọmọ wa nǹkan ti kọjá bẹ́ẹ̀ tí ń sọ yẹn fún àpẹẹrẹ tẹ́ ẹ bá pe Àkànbí ọmọ Ọlálẹ́dẹ ọmọ tìǹbù àgbàdo ọmọ tìǹbù kankan ní àwùjọ gbòmí ṣíṣe ń bẹ́ẹ̀ bìkì ní bẹ́ẹ̀ gbàgbà o àwọn kìrìsìtẹ́nì kan lè pé rárá o ẹ má kí ọmọ mi lókè kìnìkan o ẹ kì í kan òrìṣà ni o tó bá ti mùsùlùmí ni wọ́n gbé rárá ó sì bí báyìí ẹ má kàn kan òrìṣà o ẹ má pè kìnìkan kankan bẹ́ẹ̀ ni àṣà sì yàtọ̀ sí òrìṣà nta bá láyé àwọn nǹkan tá a bá láyé tí mo ká yúrò jù àṣẹ mọ́ ó bá gbogbo nǹkan nìyẹn fẹ́ẹ́ rí ọ̀rọ̀ Yorùbá gan ẹ rí i pé àwa mú Christian àwa Muslim àfẹ́ sọmọ wa ló kọ Yorùbá mọ́ àfẹ́ sọmọ wa ló kọ Yorùbá mọ́. bá mi kí wàá ní ìmọ̀ràn yín báyìí fún gbogbo àwọn èèyàn. ìmọ̀ràn tèmi náà ni wípé èmi gẹ́gẹ́ bí Àkànbí Adébáyọ̀ mo mọ̀ pé Yorùbá ni mí àwọn ọmọ mi Yorùbá mo sì sọ wọ́n mo sì máa kọ́ wọn ní Yorùbá mo sì máa fòrò Yorùbá kọ́ wọn. kó kálukú náà máa ṣe bẹ́ẹ̀. lórí mi ọ̀fẹ́ tí Yorùbá bàjẹ́ òṣìṣẹ́ kọ́ pa mi lórí. ẹ ṣeun. so ṣùgbọ́n generally ó le díẹ̀ náà wọ́n ràn wá lọ́wọ́. àmín ẹ ṣeun. 07073734484 kí ló dé tó wá jẹ́ pé kò sí nǹkan mọ́ nígbà yẹn wọ́n mọ kì wá ní wọ́n bá ń ké kíkì wọ́n mọ kì àmọ́ nísìnyí jẹ̀díjẹ̀dí náà fi ń rẹ mọ lẹ́kún báyìí kì í sorí kì í lẹ̀ wọn mọ́ tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ gẹlẹ́yẹ́pà ti gbàgbé oríkì ibi tá a ti ń bọ̀ kí ló ń fà á 07073734484. ẹni ṣẹlẹ̀ àpèsè àdìo mi bẹ nílẹ̀ ẹbí kan mọ́ bá mi tọ́jú rẹ̀ ọmọ bá jẹ́. hello kí ló kọ́ yín bolẹ̀ tí ń pè. ẹ dákun ẹ má fi ìwé náà ni ìrìn tó mọ́ ní ìmọ̀ tó mọ̀ tó ṣe pá nǹkan ọ̀fọ́ mú ta ni ó kí ọmọ ní ìsìn sọ́nà tó fi ààrẹ sọ́mọ ó kì ìdílé wọn. lẹ́yìn tí ó kí ọmọ gan sóhun gan mọ́ ó kì ìdílé wọn. àbí ní tẹ́yọ̀ ọba ní ìyá máa bọ̀ yàn. ẹni tí ọmọ ó kí ààrẹ gan tí ọmọ ó kí ìdílé wọn tí ọmọ ó kọ́ lé wọn gan ẹbí ọmọ mélòó ni kò kọ́ lé yẹn ti jẹ́ ńlẹ̀ tọ́pá nu. àmukùn ẹ̀rù ẹ̀ wọ́ onókèlè ń wo ẹ̀wò sàlẹ̀ kó tó jọ bí èwe lọ́dọ̀ ẹ̀yìn àgbà. ìṣẹ́nu abẹ jẹ́jẹ́ kí ọmọ olóra àti ibù. hello kí ló kọ́ yín bolẹ̀ tí ń pè. hello ẹ káalẹ́ o. ẹ káalẹ́ bàbá. ẹ kú iṣẹ́ ọjọ́ mẹ́ta. ọlọ́run ṣe. pásítọ̀ Ọládélé ló máa ń sọ̀rọ̀ ní ìpàtẹ níbí ẹ kú iṣẹ́. ṣe eré program tó ń ṣe lálẹ́ program tó ṣe pàtàkì ni lápá ìran Yorùbá ìrẹ̀jọ́ jẹ́ kí alábòròdàbọ̀ tó mọ̀ pé ẹrù ló ń rù Ọlọ́run ní jẹ́ kí Yorùbá ó kábàámọ̀ at last ẹ rí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá à ń sọ ẹ kíyèsí gbogbo ọmọ tá à ń bí nísìnyí wọn àfẹ́ sọ orúkọ Yorùbá mọ́ gbẹ́ntẹ́ bá rí orúkọ tí àwọn ẹlẹ́sìn kó wa bá wa nílẹ̀ bàbá wa ń bì tá à ń jẹ́ tí ẹ bá gbọ́ tùmọ̀ orúkọ mi ẹ máa sunkún ni. ẹ̀rù ọba yàn.
ẹ̀rù ọba nípa gbogbo ọ̀pọ̀lọpọ̀ orúkọ tá à ń jẹ́ tá à ń kó wá tá à ń jẹ́ nínú orúkọ ẹ̀sìn yẹn ni mo ń sọ o tẹ bá gbọ́ translated díẹ̀ the full meaning orúkọ tẹlòmíì jẹ́ ìgbẹ́ lórúkọ ẹlòmíì orúkọ tó ń pè ìgbẹ́. ẹyẹ kíyèsí tẹ máa ń ṣe program kẹ máa ń gbọ́ gbogbo àwọn nǹkan yìí sẹ́rí ìmọ̀ràn tèmi lélẹ́yìí ìbádà kí o máa padà níbi irọ́ gbogbo àwọn ọkọ̀ burúkú tá à ń jẹ́ ìka padà ká jẹ́ ọkọ̀ ìpìlẹ̀ wa ẹ̀wọ̀n yíbò ẹ̀wọ̀n àwọn haúsá jẹ́ kí n lọ méjèèjì yẹn wọn à ní kéjì orúkọ ìbílẹ̀ wọn láyé sílẹ̀ ní sẹ́rí bá ti ń pa èdè Yorùbá àti àṣàrun àwọn òyìnbó tí ò ní sùmọ̀ tí ò ní lárí gbogbo wa ń sọ nínú ilé wọn ọmọ wa ọmọ jí kó mọ kí bàbá ẹ pé good morning sir good morning kí ló ń jẹ́ bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá àwa dẹ̀ ní kí ní ìdojúkọ ju pàápàá Yorùbá àrònú rárá. ẹ ṣe gan bá mi ẹ ṣe gan ni. kápadà sẹ́sì àárọ̀ kápadà kájẹ orúkọ gidi gánsù akáyé jó kọkókó tí ò ní túmọ̀. ẹ ṣe gan ni ẹja fẹ́ lómi náà láàyè ẹ ṣeun ọ̀rọ̀ ń pọ̀ ẹ ló kí ló kọ́ yín bọ̀dẹ̀ tí ń pè. ẹ̀jẹ̀ ẹ káalẹ́ o ẹ káalẹ́ kí ló kọ́ yín. ẹ fún ìtàn ọlọ́yìn òní ìjọba ìránṣẹ́rọ́ ló ń pè láti ilé ìmọ̀jọ́ wáìsà Yorùbá yìí. kí ló dé táwọn ìyàwó ọmọ kì wá ló kì mọ́ o. ìgbésí àṣà Yorùbá ó parun sígbà kan táwọn àbúrò wa bá ń sunkún tí wọn kódà tí wọn ò gbá oúnjẹ àyà màmá wọn tí màmá bá ti ń kí wọn wọn ó sì yanu wọn gbóúnjẹ àyà màmá wọn ọwà tí orí kì í ta mọ́ báyìí tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ àṣà Yorùbá Ọlọ́run mọ̀jẹ̀ kó parun àwọn èèyàn wa wọ́n ṣe ń fẹ́ iléeṣẹ́ rédíò tí ń sí wọn létí tó kò gbáráyè lọ níbi àṣà Yorùbá kò sì yẹ kó rí bẹ́ẹ̀ kí ló dé táwọn kásá nàṣàǹdò làwọn ẹ̀yàn wá ń kásá tiwa Ọlọ́run ó bá ní fún èdè Yorùbá yóò bá ní fìdí rẹ̀ rinlẹ̀ á ṣe padà sí àtijọ́ ẹ̀kú ètò. àmì ẹ ṣe gan ni ẹ ló kí ló kọ́ yín bọ̀dẹ̀ tí ń pè ẹ̀yin lágbà kẹyìn. ẹ kàlẹ́ ẹ ṣeun ẹ̀yin lágbà kẹyìn ẹ̀yà kan ṣẹ́jú kan ẹ ṣe gan ni kí lè rí sọ̀rọ̀. ọkọ mi ni Adébáyọ̀ Àdìó láti Ìwó. ẹ ṣeun. ṣé wọ́n lé kò yẹ kí aṣọ parun láyé. kò yẹ ká sọ parun láyé. bẹ́ẹ̀ ni àwọn òbí mi gan-an wọlé ẹjọ́ bá fẹ́ bá ọmọ sọ̀rọ̀ ní ìsìn ìbò ni wọ́n fi. èbó ni wọ́n mọ̀ fi sọ wọ́n pa èdè tí wọ́n gan ti. wọ́n fi mọ̀lẹ́ bá sọ̀rọ̀ rárá. èbó ni wọ́n fi bá sọ̀rọ̀. ẹ ṣe gan ni ẹ ṣe gan ni. ẹ pé ètò akọ́dọ̀ ìgbà jẹ́ pé ètò. àmín àmín. àjẹní àgbẹ̀ ọmọ oníwọ̀ ọmọ òdùnkún ọba ọmọ tẹ́ni. yẹn nílé gbígbì kankan mọ́ ọjọ́ tí wọ́n. wọn ní kọ́kọ́rọ́ ẹnu wẹ́wẹ́ ìwọ̀fà wẹ́wẹ́. títí ọjọ́ méje tá a tún mọ pàdé.